ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ́mi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fún tòní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ẹ̀sùn jìbìtì 69 million naira mà ti tún wọlé tọ̀ Blessing CEO báyìí yàtọ̀ sí 36 million naira tí wọ́n kọ́kọ́ torí rẹ̀ fi pamọ́ sí àhámọ́ tẹ́lẹ̀ gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára Blessing Nkiruka Okoro táwọn èèyàn mọ̀ sí Blessing CEO ni ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́ báyìí ní kóòtù ìdí ni pé ìgbẹ́jọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wáyé fún ọlọ́jọ́ kan ṣoṣo lórí ẹ̀sùn jìbìtì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jọra wọn ṣáájú ni ìròyìn ti jáde lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2026 yìí pé adájọ́ ti fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún Blessing CEO lórí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù mẹ́tàdínlógójì 36 million naira èyí tó ń jẹ́jọ́ rẹ̀ àmọ́ lọ́jọ́ yìí kan náà ní ìgbẹ́jọ́ tuntun lórí ẹ̀sùn jìbìtì míì tún wáyé fún Blessing níwájú adájọ́ RA Oṣòdì níbi tí wọ́n ti fi ẹ̀sùn jìbìtì 69.15 million naira míì kan sọ̀rọ̀sọ̀rọ̀ yìí nílùú Èkó kan náà níbi tí ìgbẹ́jọ́ àkọ́kọ́ ti wáyé báwo ni ọ̀rọ̀ ẹ̀sùn jìbìtì 69.15 million naira sì tún jẹ́ àjọ amúnimádà Economic and Financial Crime Commission EFCC tó ń bá Blessing CEO ṣe ẹjọ́ lórí ẹ̀sùn 36 million naira owó olé tí wọ́n ní kì í ṣe tirẹ̀ tó sì gbowó lórí rẹ̀ náà ló tún gbé lọ sí kóòtù lórí ẹ̀sùn tuntun yìí níbi ìgbẹ́jọ́ tuntun tó wáyé nílé ẹjọ́ tó ń gbọ́ àwọn ẹ̀sùn ẹ̀tọ́ bí èyí níkẹjà ni wọ́n ti ka ẹ̀sùn oníkókó méjì míì sí Blessing CEO lẹ́sẹ̀ àwọn ẹ̀sùn náà ni bí wọ́n ṣe ká níbi tí ó ti ń gbowó lọ́wọ́ èèyàn pẹ̀lú ẹ̀tàn àti olè jíjà gẹ́gẹ́ bí EFCC ṣe wí wọ́n ní Blessing CEO gba 69.15 million naira lọ́wọ́ Hope Chiropractic Health Clinic Limited pẹ̀lú ẹ̀tàn EFCC ṣàlàyé pé Blessing sọ fáwọn tó gbowó lọ́wọ́ wọn yìí pé òun lòun ní ilé kan tó wà lójúlé kínní òpópónà Túnbọ̀sún Òṣogbo Lẹ́kì nílùú Èkó ọdún 5 ló ní wọn yóò fi lo ilé náà gẹ́gẹ́ bí àdéhùn ẹ̀sùn kejì tí wọ́n fi kàn án ni pé ó dá owó náà sí àpò ara rẹ̀ ó sì fi ṣe ara rẹ̀ dín lẹ́yìn tó mọ̀ pé ilé onílé lòún gbowó rẹ̀ láàrin ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025 ni wọ́n ní Blessing CEO hùwà ìké náà èyí tó lòdì sófin ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n Blessing CEO ó ti lóun ò jẹ̀bi báyìí o nígbà tó ń dáhùn ìbéèrè ní kóòtù pé ṣé ó jẹ̀bi ẹ̀sùn tuntun tí wọ́n fi kàn án yà bí kò jẹ̀bi Blessing CEO ó ní òun kò jẹ̀bi lẹ́yìn tó ní òun kò jẹ̀bi agbèfọ́ba CC Okese béèrè fún ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn kí kóòtù sì fi olùjẹ́jọ́ sí àhámọ́ EFCC títí yóò fi yọjú sílé ẹjọ́ gíga n'Ìkòyí lórí ẹ̀sùn jìbìtì míì eléyìí tí wọ́n tún kà sí lẹ́sẹ̀ lọ́jọ́ 10 oṣù yìí adájọ́ padà pàṣẹ o pé kí wọ́n fi Blessing CEO sí àhámọ́ EFCC ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 16 oṣù keje ọdún 2026 yìí nígbà náà ló ní wọn yóò sọ̀rọ̀ lórí gbígba bẹ́ẹ̀lì rẹ̀ àti ìtẹ̀síwájú ẹjọ́ náà ìròyìn fún ti àkókò yìí kò mọ̀ ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wá. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni gbogbo ẹ̀ gbogbo aláyé.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.